mo kí yín káàbọ̀ sí Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, Ilumooka òṣèré Charles Okocha òun ni wọ́n ti dá sílẹ̀ ní ilé ìwòsàn lẹ́yìn ìgbà tí ara rẹ̀ ti yá. Bí a kò bá gbàgbé wípé òṣèré Charles Okocha ló ní ìjàmbá ọkọ̀ nílọ́lọ́ yìí tí orí sì kó yọ lórí afárá kẹta Èkó. Ní báyìí Charles Okocha ti wá lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n bẹ̀ wò. Ó sì ṣe fọ́nrán bí ó ti ń padà sílé láyọ̀. Ẹ wò díẹ̀ nínú ẹ̀. We don't die, we multiply. All we do is come out fresh from the hospital. We don't die, we multiply. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, inú ẹni kì í dùn ká pa mọ́ra ní ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ìfẹ́ ti ń gbé òṣèré Nkechi Blessing nínú látàrí bí ó ti ṣàfihàn ọ̀nà tóun àti olólùfẹ́ rẹ̀ gbà lọ ṣe àtúnfọ̀ eyín ẹnu rẹ̀. Nkechi Blessing ló sọ wípé ọkàn òun ti ń fi ìkọminú rẹ̀ hàn bí eyín òun kò ti funfun kínkínkín, tó sì mú wá gẹ́gẹ́ bí àbá wípé kí àwọn lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ń tọ́jú eyín kí òun lọ ṣe àtúnfọ̀ eyín òun. Ó ṣe fọ́nrán bí àwọn méjèèjì ti ń fi ẹnu konu ní ibẹ̀ àti bí wọ́n ti ń ṣe iṣẹ́ ìfọnu ọ̀hún fún un. Ẹ wò díẹ̀ ní. Ìgbà àkọ́kọ́ nìyí tí mo máa ró dẹ́dẹ́ kàn dúdú. Ẹni tí ó sọ̀rọ̀ yìí ni gbajúgbajà akọrin Ṣọlá Allyson bí ó ti fi fọ́nrán fídíò ṣe àlàyé ìgbà àkọ́kọ́ tí yóò múra láti lọ síbi ayẹyẹ eléyìí tí ó jẹ́ ti ẹbí. Ṣọlá Allyson sọ wípé ọ̀rọ̀ àríyá náà kan òun gbọ̀ngbọ̀ngbọ̀n léè tó sì jẹ́ wípé àwọn tó ju òun lọ sọ wípé òun gbọ́dọ̀ ró dẹ́dẹ́ kí òun pẹ̀lú sì kàn dúdú. Ó wá ṣe àlàyé àwọn tí ó là kọjá tó kó ìrònú bá a. Ó sọ wípé òun ni láti ró ìró àmọ́ tí wọ́n bọ́ òun só sẹ́yìn léyìí tó sì dúró gírí, ṣùgbọ́n tó bá jẹ́ ní ti gèlè ó ní ó kọ yọyọ. Ṣùgbọ́n lákòótán ó gbóríyìn fáwọn obìnrin tí wọn kò lè ṣe aláìmá lọ síbi òde àríyá ní gbogbo ọ̀sẹ̀ tó sì pọn dandan fún wọn láti ró dẹ́dẹ́ kàn dúdú. Bí ó ti fi fọ́nrán fídíò níbi tí ó ti dúró ń kọrin lẹ́gbẹ̀ẹ́ gbajúgbajà Ebenezer Obey òun ni ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe eléyìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, gbajúgbajà adẹ́rìn-pòṣónú àti ọlọ́gbọ́n àtinúdá Zik Saloma òun ló ti fún ọ̀rẹ́ rẹ̀ ní ọkọ̀ tí ó ń lò tẹ́lẹ̀ rí bí òun pẹ̀lú ti ra ọkọ̀ tuntun. Zik Saloma ló fi fọ́nrán fídíò ṣe àlàyé eléyìí lórí ìpinnu rẹ̀ wípé kí òun tó ra ọkọ̀ bí òun ti sọ wípé tóun bá ti ra ọkọ̀ mìíràn òun yóò fi eléyìí tí òun lò tẹ́lẹ̀ tọrọ nínú gáràjì òun. Ó sì pe ọ̀rẹ́ rẹ̀ kan láti fi ẹ̀bùn ọkọ̀ náà yà á lẹ́nu. Ẹ wò díẹ̀ nínú rẹ̀. Take my car, like, you dash me. Ooh, I love you. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ọ̀dọ́mọdébìnrin Sàlámọ́tù Àṣàfà tí gbogbo ènìyàn mọ̀ sí Small Mummy tí ó jẹ́ adẹ́rìn-pòṣónú, òṣèré orí ìtàgé àti atọ́kùn ètò òun ni ó ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n kí òun fún ọjọ́ ìbí òun eléyìí tó wáyé ní àná. Ilumooka Small Mummy ló ṣe fọ́nrán fídíò ìdúpẹ́ yìí pẹ̀lú gbogbo àwọn ẹ̀bùn ọlọ́kan-ò-jọ̀kan tó ń ti ọ̀rọ̀ àdúrà àti ọ̀rọ̀ ìkíni pẹ̀lú láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo. Ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. Shoes, throw pillow. See bag, see my new bag, see my new clothes. See, thanks so much to everyone. I really appreciate. Thank you so much. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, Ilumooka òṣèré Yomi Fabiyi ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára, pàápàá lórí àwọn oníròyìn orí ayélujára tí wọ́n máa ń pè ní blogger. Ó sọ wípé kò bá òfin iṣẹ́ ìròyìn mu pé kí ẹnìkan wà ní kọ̀rọ̀ ibì kan kí ó sì máa sọ òkò ìbànújẹ́ sínú ọ̀pọ̀ ìdílé látàrí ohun tí àwọn ènìyàn kan bá wá gbé sọ fún un níkọ̀kọ̀ tí kò sì ní ṣe ìwádìí rárá. Ó wá ń pe àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí eléyìí nítorí wípé ìbànújẹ́ ọkàn ló máa ń jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn kò ní agbára láti sọ̀rọ̀ tàbí ní àwọn alátẹ̀lé tó pọ̀ lórí ìtàkùn ayélujára. Bí ó tilẹ̀ jẹ́ wípé bí ó ti sọ̀rọ̀ ọ̀hún síta ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní dá lóhùn lórí ayélujára rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbajúgbajà akọrin ẹ̀mí Bùnmi Akínàánú tí gbogbo ènìyàn mọ̀ sí Omijé Ojú Mi ló ti gba àwọn ọ̀dọ́ tó ń ti àwọn akọrin ẹ̀mí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ àti àwọn tí wọ́n ti wà lójú iṣẹ́ ní ìmọ̀ràn wípé kí wọ́n tẹ̀ ẹ́ jẹ́jẹ́ nítorí wípé sùúrù ló gbà. Bùnmi Akínàánú Omijé Ojú Mi ló sọ eléyìí lásìkò
lásìkò tí ó ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú tẹlifíṣàn Orísun ó sọ wípé ohun tó dára ni kí àwọn ènìyàn tẹ̀ jẹ́jẹ́ kí wọ́n ní sùúrù kí wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí akínkanjú ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ àti àwọn ènìyàn tí wọ́n ń bọ̀ lẹ́yìn mi náà ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ká dẹ̀rí wípé a kàwé ká fi tọ́lọ́run ṣàkọ́kọ́ ká nífẹ̀ẹ́ ara wa gbogbo nǹkan tó yẹ ká ṣe sí dáradára ló yẹ ká máa ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ Nedu ló ti fọ́gbà yọ̀ǹgà lórí ètò rẹ̀ kan eléyìí tí ó tún sọ wípé ọ̀pọ̀ àwọn obìnrin tí wọ́n máa lọ ń kópa nínú ètò BBN kò ṣe é lẹ́yìn wípé gbogbo wọn ń wá àwọn oníbàárà ni nítorí pé níbi tó dé dúró yìí iṣẹ́ kan pàtó kò fẹ́ẹ̀ sí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nítorí rẹ̀ ni wọ́n ṣe máa ń rún parúnṣẹ̀ sí láti rí dájú wípé wọ́n lọ kópa nínú Big Brother Naija kí wọ́n lè padà di Ilumooka kí wọ́n sì lè ní àwọn oníbàárà sí ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti sọ. You know what Big Brother does for you? It takes you from here, boom, shoots you up, but there's no substance to hold you onto. Like Pekus, most of them get to offer. They intentionally go there just to get customers. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì Ilumooka Adédìméjì Lateef ló ti ń dá Fúnkẹ́ Akíndélé lóhùn lórí ìtàkùn ayélujára wípé ẹ wá gbé àbúrò yín o tí í ṣe ìyàwó rẹ̀. ọ̀rọ̀ yìí ló jẹyọ látàrí fọ́nrán fídíò tí tọkọtaya wọn ṣe nínú yàrá lásìkò tí Lateef fẹ̀sùn kan aya rẹ̀ wípé ó ń sópa òun níṣe ló dìde tó bọ́ sí ẹnu ọ̀nà láti sá fún òórùn ìṣó náà. lẹ́yìn èyí ni ó fi fọ́nrán náà sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tí Fúnkẹ́ Akíndélé sì wá síbẹ̀ tó wá dáhùn sí abẹ́ fọ́nrán náà tó sọ wípé elérépá ni ẹ̀yin méjèèjì. lójú ẹsẹ̀ ní Lateef pẹ̀lú dá lóhùn tó sì sọ wípé àǹtí mi ẹ wá gbé àbúrò yín ẹ wò díẹ̀ nínú fọ́nrán yìí. lọ fọnú. Adé. bẹ́ẹ̀ ni mo sọ. Kémi lọ fọnú. orí tí mo ṣẹ́ dìde lórí bẹ́ẹ̀dì. ìṣó tó ń jiyàn lójú oorun. So ẹ lé o bẹ́ẹ̀ ṣe dáa tó yìí ohun tó ń bọ́ nídìí yín ò dáa o kò dáa o. mo sọ Adé ó dìde ó ló fẹ́ lọ bì. ẹ̀mí ni lọ bì. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní Ilumooka adẹ́rìn-pọ̀ṣọ́nù tí ó tún jẹ́ olùdámọ̀ràn fún gómìnà ìpínlẹ̀ Kwara Abdulgafar Abiola tí gbogbo ènìyàn mọ̀ sí Cute Abiola ló ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn fún ọ̀kan nínú àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Kwara Aliyu Damilọ́lá tí òun pẹ̀lú ń ṣe ọkọ̀ òfurufú agbérapá àti eléyìí tí wọ́n fi ń ya àwòrán lójú òfurufú. Cute Abiola fi fọ́nrán náà ṣe àlàyé wípé yóò jẹ́ ohun tí ó dára bí ìjọba àti àwọn tó rí ṣẹ́gi ọlà fún láwùjọ bá lè ran àwọn ọ̀dọ́ báyìí lọ́wọ́ kí ó lè máa ràn wọ́n lọ́wọ́ àti láti máa jẹ́ kóríyá fún wọn láti máa ṣe ohun gbogbo tí wọ́n ní ẹ̀bùn láti ṣe. ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú fọ́nrán yìí. I'll be sending mission to the aircraft, to the autopilot on board. So I'll cover it. After covering it, I'll take off. So I'll be receiving my data back on the system. oníjùbá ìlọ fún Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ̀ ò tọ́jú rẹ̀ ó dàbọ̀.